wo àwọn ẹ̀yà tó ń wò yìí ìwọ ní bẹ lórí àwọn ẹ̀yà tó ń wò yìí hàn fún ìwọ tó máa ń pariwo Yorùbá lẹ́wù ní gbogbo ìgbà ní tiẹ̀ súnmọ́ bí kò wá gbọ́n tó bá mi fọ́lọ̀ péjì Ojútọ́lá Yorùbá TV mo ní ìṣẹ́jú kan pé South Sudan ni àwọn ẹ̀yà tó ń wò yìí wà orúkọ tó ń pè àwọn ẹ̀yà yìí ni wọ́n ń pè ní àwọn ẹ̀yà Mundari tribe ni orúkọ àwọn ẹ̀yà tó ń wò lórílẹ̀‐èdè Sudan àwọn agbábọ́nlé Yorùbá wọn ní àìfọ́mọ ọlọ́mọ báyìí náà la ìṣòro lóró bí ẹ bá ṣalábàápàdé àwọn ẹ̀yà tí mò ń wé àwọn ni wọ́n máa ń gbé orí sí abẹ́ màálù láti tọ̀ sí wọn lórí wọ́n máa ń fi ìtọ̀ màálù fọ irun orí wọn láti wọ́n nígbàgbọ́ wípé ìtọ̀ màálù ní jẹ́ kí irun orí àwọn ní ẹwà dáadáa ju tàtẹ̀yìnwá lọ bákan náà ni ìgbẹ́ màálù tí àwọn bá fi para lásìkò gbà táwọn bá fi para yẹ kára wọn máa dán kó sì máa jọlọ dáadáa sí ní ìgbàgbọ́ tiwọn ìwádìí jẹ́ kó yé wa wípé àwọn ẹ̀yà yìí jẹ́ ẹ̀yà kan tí máa ga dáadáa bákan náà tó bá pa màálù tọ̀hún náà lẹ́ ń wò lórí wọn tí wọ́n fi ṣe ọ̀ṣọ́ sórí wọn ìdílé tó bá pa màálù tí màálù rẹ̀ tóbi dáadáa tẹ́yìn rẹ̀ gbágbá lẹ́ẹ̀bá ìwo màálù ní orí wọn tí àwọn yóò sì máa wò pé ìwo màálù ló tóbi tó bá ń jẹ́ pé wọ́n fi ń ṣe ọlá wọ́n fi ń dára wọn nínú dùn lásìkò gbà tí wọ́n bá ń ṣe ọdún wọn lọ́wọ́ nílùú Sudan ní ìlú ìwà ẹ jẹ́ kí n sọ fún wa pé láàrin àwọn ẹ̀yà ẹni ìgbéyàwó tó fẹ́ẹ́ dùn jù wà lágbàáyé bí ọmọkùnrin bá ṣe tán àti fẹ́ ìyàwó nínú ìlú táwọn tá mọ̀ sí Mundari tribe yìí ọmọkùnrin wọn yóò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní màálù tó pọ̀ tàbí kó jẹ́ pé àwọn òbí rẹ̀ ní màálù èyí ni yóò jẹ́ kó mọ̀ pé ó tọkùnrin ó tẹ̀ tó ọkọ ìyàwó ṣe láti fàyàwó lé lọ́wọ́ màálù yìí ni ó jẹ́ títí àwọn ẹbí ìyàwó gẹ́gẹ́ bí ohun ìdáná fún wọn rí pé owó bẹ nílùú yìí àwọn èèyàn máa wá láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìlú Sudan láti lọ ra màálù wá láti ìlú Sudan àbí àwọn ẹranko tó bá wù wọ́n láti ṣe ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹbí àwọn tó ń ta màálù dáadáa pé bó ní South Sudan bó ló ṣe rí.